Àkọ́kọ́ ohun tí mo fẹ́ sọ ni pé akí àwọn bàbá wa Aláàfin fún àwọn ìgbésẹ̀ pàtàkì tí wọ́n gbé ní pàtàkì jùlọ bá àwọn ọ̀nà Fúlàní tí a ti tọ́ gbé. Ẹ̀dá àwọn tájọ gbé ìgbọ̀n náà nínú àwọn ìṣòro tí máa ń tọ́ kojú ara wa jù lẹ́ẹ̀ni ìdá tí wọ́n máa ń káàkiri nígboro. Lẹ́yìn tó jẹ́ wípé wàhálà lẹ́ẹ̀ni máa ń jẹ́ láàrin àwọn àtàjọ àtijọ́ wọn. Yorùbá kí ọ̀gọ̀ rẹ̀ máa mú nǹkan ìjà káàkiri ọlọ́pàá lè wà. Ẹ̀ta wọn máa mú wá gbòòrò tó jẹ́ pé agbára wọn ò sì ká láti ẹgbẹ́ ká máa fọwọ́ láfẹ́ gbàdá lọ́wọ́ ọ̀rọ̀ tó láfẹ́ gbà lẹ́yìn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tó ń mú ìyà wá tó mọ̀ bẹ̀ wá àwọn tó lóko ìdí wọn. Bí ẹ bá yẹn tó mú dà ní àárín ìlú dání àbí ọ̀fà àtọ́ ẹ̀sọ̀ fún ẹ̀gbọ́ mẹ́sàn-án tó mọ́tò lọ. Láyé lọ́dọ̀ wa ẹ̀yìn kan tó bẹ́ẹ̀ lọ́dọ̀. Bẹ́ẹ̀ni ìdàlọ́wọ́ ẹ̀ ìdòdó ẹ̀kọ́ ní ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn fúlàní lọ́wọ́ ìdòdó ní ọ̀rọ̀ tó bá fẹ́ fi àdé lọ́dọ̀. The police has the right to arrest somebody. You cannot pull out in public. You are not allowed. The only people who can carry arms in public are the police. And if you call the police or you harass the police, you harass the government. You are going to go to jail. So you need gbọ́dọ̀ halẹ̀ mọ́lọ́pàá gbọ́dọ̀ mọ́lọ́pàá gbọ́dọ̀ mọ́lọ́pàá lásọ̀yà ìjọba lẹ́fà lásọ̀yà ẹ̀. Àmì bọ̀ lára ẹbí ọlọ́pàá tó olùgbà ọlọ́pàá tẹ bá tó tó dáhùn ẹ̀rọ bí ẹ̀sùn rẹ̀ níbi tẹ bá sọ fún wọn tó dáhùn ẹ̀fọ́ òsèlú. Ọ̀pá yín máa tẹ fóònù wà ní. Láìpẹ́ ìwọ́n tó ta àwọn àwọn ìgbà kan lọ sí ìlú owó rẹ̀. Yorùbá ní ìlú rẹ̀. Èyí tí mo fẹ́ sọ ní bàbá ti sọ lórí àwọn àlejò tọ́jà pé wọ́n lè pẹ́ àwọn àfẹ́tò sí nìkan. Ó máa ń ṣe nígbà ní torí irú rẹ̀ ṣẹlẹ̀ ní
sẹ́gbẹ́ àlejò àlejò lẹ́nu kò sí nínú àwọn èèyàn wa tí adéjọ́ ń gbé tẹ́lẹ̀ tó wá jẹ́ pé alẹ̀ sọ́sọ́ tó kò di aago kí olú tó wá lọ gba ọ̀lẹ́ ẹ̀bùn ní ìkọjá tó yẹ pé bóyá ó lọ láti sí ọ̀dọ́ báyìí báwo ti lè tọ́ba nígbà ní àlejò inú wa dùn pẹ̀lú irú ọ̀rọ̀ tẹ́ bá a sọ lórí ẹ̀ pé tí ọba kan bá ti káwọn ọba lọ́ba kan lọ fọwọ́sowọ́pọ̀ láti tẹ̀lé káwọn àlejò kó wọlé. kò sí kankan mọ́ ojú. Jama'are dole ni ta isa fata ki kula ni kama da dole ke bismillah sarki. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbò pọ̀lọ́wọ́ Kábíyèsí wa ọba ilẹ̀ Yorùbá pátápátá ìwà púpọ̀ nínú ìgbèjì àpẹẹrẹ ìwúrí lọ́jọ́ fún wa láti ọ̀dọ̀ ọmọ kí gbogbo Kábíyèsí tó wà níbí ní ìrọ̀lẹ́ náà dákọ̀ ọ̀rọ̀ Kábíyèsí náà mọ̀ lọ́wọ́ wọn àlejò gbogbo wọn pátápátá ní òbí kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ìdí Kábíyèsí wí pé iṣẹ́ tí wọ́n fi lé wa lọ́wọ́ báwo la ṣe ń ṣe é lákọ̀ọ́kọ́ náà gbogbo oṣooṣù pátá làwọn afílà ní tẹ̀síwájú là ń ṣe pàdé lọ́dọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ láàrin oṣù kan àbóṣásìkò yìí ìṣẹ̀lẹ̀ méjì ìṣẹ̀lẹ̀ ní Ìbàràpá àpẹẹrẹ ní kóńkó wọ́n gbé ẹ̀mí kan gẹ́gẹ́ bí akitiyan wa ìyá mẹ́rin àwọn olè mẹ́rin ni mo fà fún àwọn ọlọ́pàá téèyàn abájẹ́ ADS lọ́pàá abẹ́. ọ̀kan ṣẹlẹ̀ ní ikọ́ ọ̀rà láìpẹ́ yìí pẹ̀lú ògbólódọ́dọ́ nínú àwọn atamúgbẹ̀ àwọn márùn-ún àwọn tí mo sì fà wọ́n fún ADS àbí SARS téèyàn abájẹ́ SARS lórí bẹ́ẹ̀. Nígbà bí ọ̀sẹ̀ ẹ̀dọ́ sásìkò yìí ọ̀kan ṣẹlẹ̀ lẹ́gbùwà pẹ̀lú ògbólọ́dọ̀ọ́dọ́ àwọn méjì àárín lọ́jọ́gbẹ́dẹ́ ní abájé ADS ní ọ̀bà abẹ́ ìkábọ̀ wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ tí Kábíyèsí ìlú bàbá yìí tó lè wọ́n ràn wá lọ́wọ́ inú wa dùn inú gan-an lẹ́ràn wá lọ́wọ́ ká tún lè ní àǹfààní láti máa ṣe bí àṣẹ ṣe lágbára Ọlọ́run àní ìlú lágbára Ọlọ́run gbogbo tí ọba fẹ́ láti nípa aláàmà sí àwa fi abúlé Kábíyèsí wa ìlú bàbá yìí nǹkan méjì ń bẹ kí sí mẹ́ta tó yẹ kí wọ́n bá wa ṣe nípa àwọn tí wọ́n wá ẹ bá wa sọ fún àwọn alọ́balọ́ba tàbí àwọn abáálẹ̀ tàbí àwọn abáálẹ̀ abẹ́lé tí àwọn bá rí àwọn afílà ní ìkan kí á jẹ́ ká máa gbọ́ ṣé kí tó bá wà ládùúgbò rẹ̀ kọ́kọ́ ó lè mọ àwọn tó tó di pé wọ́n ṣẹ̀ kò lè ọ̀ka kọ́kọ́ mọ̀ àwọn láàmú bí ibi tí wọ́n wà àbí ẹ̀yà afílà ní ìwọlọ́jẹ́ kókó ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a mú wọ̀nyí nígbà tá a bá bẹ̀rẹ̀ pé kíkó ló tẹ̀ tó wà ó lè pé kẹ́bí ló ti wá ó lè pé sàǹfàrà ló ti wá ó lè pé láti nìyí kí ló wá mọ́ ẹgbẹ́ bí ó lè pé nígbà tó ń kúrò kùsà ló fi wá òun ò sì rí kùsà má ló fi jáde tó ọ̀pọ̀lọpọ̀ orúkọ abẹ́ lọ ìṣẹ̀lẹ̀ ẹ̀dá gbogbo ní ọlọ́ afẹ́kọ́jẹ́ pé ibi tí fílà ní bá dé sí kò dìgbà tó bá ṣẹ̀ kí àwọn baálé yẹ máa sọ fún wa àwọn máa bíbú fílà ní bẹ́ẹ̀ èkejì Kábíyèsí wa ẹ̀dá gbogbo àwọn nípa àwọn oníròyìn náà tó ní pé a rí àpẹẹrẹ pé dájúdájú ọ̀rọ̀ Fúlàní wọ́n ń gbé wọ òṣèlú léyìí tí òṣìyẹ kó ní bẹ́ẹ̀ léyìí tí òṣìyẹ kó ní bẹ́ẹ̀ báwọn oníròyìn wa kí á dìde kí wọ́n máa ṣe ìtọ́yẹ kí wọ́n ṣe kí wọ́n máa gbọ́dọ̀ fún kí wọ́n máa gbọ́dọ̀ sí kí wọ́n tó máa gbé ìròyìn jáde torí bí nǹkan ẹni tó gbọ́dọ̀ yìí tí ọba yẹ dáadáa ìbínú ìròyìn yẹn ní ọmọ bí ìrànwọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ Kábíyèsí wa ẹ̀dá kékeré
à ń sì fẹ́ wọlé pé ẹ̀kọ́ àwọn lọ́wọ́lọ́wọ́ àwọn ọlọ́pàá gangan àbárí bọ́ọ̀lù wọn ìgbàlígbó nígbà míì àwọn ọlọ́pàá wọn ní ṣe pẹ́lẹ́ bí wọ́n ṣe ìbéèrè bí wọ́n dàbò wá àwọn pọ̀lú wa lọ. àdúgbò ọlọ́wọ́ ní púpọ̀ ọlọ́pàá fẹ́ gbọ́ ọlọ́pàá fẹ́ gbọ́ lórí ìrìnàjò ọ̀gá lórí ọ̀rọ̀ olúdá àwọn òbí ìmọ̀ lórí àwọn ọ̀páṣá ilẹ̀ Yorùbá yìí wọ́n bí bàbá wa sí ìlú pé wọ́n balẹ̀ fáwọn kan wọ́n wà kó wọn wá táwọn wa kábíyèsí ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ ẹ̀yin lẹ́ni wá ẹ̀yin lẹ́ni gbọ́gbá ẹ̀yin òsì gbígbọ́gbá àárín ẹ̀ àwọn òní gbogbo bá ṣe gbogbo àbí Yorùbá tẹ́ wa lọ́rùn àwọn ọmọ wa fẹ́ Yorùbá àwọn náà fẹ́ Yorùbá ẹ̀kọ́ ọ̀rọ̀ àárín ẹ̀ lọ́kàlẹ̀ bá ti ẹ̀kọ́ tí wọ́n yí ẹ̀kọ́ àwọn ìgbòho mọ́nà ìgbòho lọ́wọ́ àwọn ìgbòho ọ̀fọ̀ ẹlẹ́ẹ̀mọ́. Bàbá ń kọ́lé sí ohun ẹgbẹ́ táwọn òsì òjò ẹ̀fọ́ ìlú ti ìlú tí wọ́n lọ́fẹ̀ẹ́ ní àwọn èèyàn wa lórí tó ń mú wọ́n fún ọgbà lọ́dọ̀ àwọn ìfọ́ọ̀kì nílẹ̀. Ó wà ní àwọn ọlọ́dọ̀ àgbàlagbà náà ń gbẹ́dá fún o. Ìjà sí ni ọ. Ìwé ta wí àápọ̀ làwọn àgbà lórí yìí. The Fulanese is very well concerned about whenever they to the police or the police in the army effort of person that will demoralize the people who are saying about our own solidarity in this life. We write precisely to the commission of police what we do in such circumstances. There has to be a task force. No, there is a session now. Ìgbìmọ̀ yàtọ̀ bá ìjọba ṣe ń dá wájú ìlú òun ẹgbẹ́ máa sọ fún ìta ìlú lọ́dọ̀ ẹ̀ka àtọ́wà fún ẹni tí bá kí ìyàwó ìfọ̀mọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. Àwọn ìgbò àfọwọ́ ọmọ ṣẹ́ ọmọ wọn ní ìwọ̀n ṣiṣẹ́ o. Ṣùgbọ́n láti ṣùgbọ́n ìpínlẹ̀ ìlú 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 ṣùgbọ́n bá fẹ́ ìlú wàhálà ẹ̀kọ́ ìsìbàdàn àfọwọ́ ẹ̀fọ́ ìsìbàdàn. Wọ́n ti dá ìmọ̀lẹ̀ lọ́jọ́ wọn kò ní àwọn tó ṣe àtìlẹ́yìn iṣẹ́ tí wọ́n lò ó lè má gan nílò tí ó ti bàtà àwọn ọlọ́dọ̀ ìbúra ìlú ìtẹ́sí máa ṣe àwọn ọlọ́pàá àtẹ̀lẹ́. Ẹ̀rù ọ̀rẹ́ fún ìlú Ìbàdàn. Round up and let me go because